ìyá gbajúmọ̀ òṣèré Ọlátayọ̀ Àmọ́kadé tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú ti jáde láyé. tí kò lè wúra olóyún mi fóṣù mẹ́sàn-án ó pọ́n mi fọ́dún mẹ́ta ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó rà. Ìyá náà tí ó jẹ́ ọmọ ọdún 83 jáde láyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2022. Gbajúgbajà òṣèré náà ti ṣe ní àdúrà pé kí Ọlọ́run tẹ́ ìyá òun sí afẹ́fẹ́ ire. Àwọn akẹgbẹ́ Ìjẹ̀bú bíi Ìyábọ̀ Òjó, Yéwándé Adékọ̀yà, Kìítán Bùkọ́lá, Yínká Quadri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni wọ́n ti bá a dárò. Wọ́n ṣe ní àdúrà pé kí Ọlọ́run tẹ́ ìyá náà sí afẹ́fẹ́ ire. Ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn, ayọ̀kúnnú ọkàn mi nítorí mo ní Jésù. Ayọ̀kúnnú ọkàn wa torí a ní Jésù lólùwà. Ayọ̀kúnnú ọkàn wa ṣẹ̀ṣẹ̀ nínú wa dùn. Ayọ̀kúnnú ọkàn wa nítorí pé a ní Jésù. Ayọ̀kúnnú ọkàn wa torí a ní Jésù lólùwà. Ayọ̀kúnnú ọkàn wa. Inú mi dùn ọmọ torí ayọ̀ ọjọ́ òní, inú rẹ̀ mi dùn. Àwọn ọmọ náà wọ́n ní ìgbèkùn wọn bàbá mi lè wọ́n ìgbèkùn ẹlẹ́ náà tàjọbọ̀ wọ́n máa lọ́ọ̀rẹ́ kọ́ mọ́ máa bọ̀ rẹ̀ ayé ní sọ̀rọ̀ rú wọn wọ́n ní irú wọn wá bá mi lè wọ́n ní sin wọ́n ní sẹ́lẹ̀yà ọ̀la rú wọn tí wọ́n máa rẹ̀ wájú dédé ọmọ rẹ̀ rú wọn wọ́n máa jọ ṣe dálẹ̀dálẹ̀ dédé wọn ní tó rẹjọ mi tèrè wọ́n máa ṣe dálẹ̀dálẹ̀ wọ́n ní ká àgbàkó ní kò wọ́n lọ́kàn bọ́ ní kò bìnà lọ́hùn. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ò ṣe, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ò ṣe. Ọmọ dáadáa, ọmọ rẹ̀ gbójú gbáyà. Àti kékeré ló ń ti bẹ̀rẹ̀ lóríire tó máa kẹ́sì dalẹ̀dalẹ̀ tọmọtọmọ àtaya ulé ló ń wọ̀ mí ẹnì gbẹ́kù wọnù rẹ̀ ẹnì gbẹ́kù jáde kòmí lọ́kùn bẹ́ẹ̀ nìkan bìnà lọ́rùn kòmí fóònù òkè ẹnì jábọ̀ kòmí lẹ́yìn lẹ́yìn sọnù ẹsẹ̀ máa sọnù dédé ọmọ mi nàgbára Elédùmarè ayé ní fàtí pé ìwùnú jẹ́rù wọ́n ní bínú rẹ̀ wọ́n ìbínú ilẹ̀ wọ́n ní bínú rú wọn jabalaju bulu ní ìgbẹ̀yìn ayé rú wọn máa lọ́nà ayọ̀ kan máa bọ̀ náyọ̀ tọmọtọmọ tayataya tọkọtọkọ mí ní sẹ́kùrọ̀ ọmọ mí ní fojú sókùrọ̀ ọmọ mí ní fẹ́yìntì sókùn ọmọ ayọ̀ mẹ́mẹ́rì lórí dédé wọn mo lè fún wọn lámọ̀ràn fọ kọ́mọdé bá mi lọ́kùn bọ̀ kọ́n bírò àlàyé fọ bó ń tilẹ̀ kó ń fọ báyìí òun ṣe rẹ̀ wọ́n máa fún nímọ̀ràn àti sí oríire dédé ọmọ nẹ́kẹ̀rì má sí oríire ayé ní wọn rìn dànù ìdààmú wà lánìí bọ̀ wọn dédé ní má jìrè ràn ọmọ á ní fojú sókù ràn ọmọ á ní fara gba àwẹ̀ ràn ọmọ wọn ní fásitì pé mùnú jẹ́rọ ọmọ ni dédé abiyamọ rẹ̀ má jìrè ọmọ nàgbára Elédùmarè wọn lọ́kàn bọ́ nìkan bìnà lọ́rùn ayé ní rídìí wọn ayé ní rí wọn mú tọmọtọmọ lórúkọ Jésù nọ́ọ̀dún rí wọn títọ́ àmàbọ̀ sí i ó máa túbọ̀ bà nínú ayé àtàlàfíà nàgbára Elédùmarè dédé ní inú dídùn rà má fi sí i kùlé rí Ìjẹ̀bú kò sí ẹnì kò kú wọ̀lì ẹnì ká ìṣòwọ̀lì ire ọmọ àlàáfíà owó títún ọmọ títún ohun mẹ́mẹ́rì nàgbára Elédùmarè ẹ̀mí gígùn àtàlàfíà lọ́lọ́mọ òjògùn wọn tó ra ya rẹ̀ àtọmọ ọmọ máa gbé nígbà àlàáfíà dédé wọn rí tó rẹjọ mi ṣeré
kọ́ mi ṣeré lọ́kọ́ mi ṣeré bọ̀ dédé wọn ìmọ̀ sí rú mi retí sẹ́ni bọ̀jẹ̀ ìdààmú wà lánàá èdè bọ̀ wọn àjàlú ní ìjàlú ráwọ̀ sí nínú ìyá ní fún sàṣìmù. Ọba tó pọ̀ nípa àtàkàrà ọba tó jẹ́ ìdílé máṣẹ̀lẹ̀ jù kábílọ́pọ̀ sí ọba lónìí lánàá títí ayérayé ọba tó ń jẹ́ ìdílé máṣẹ̀lẹ̀ jù kábílọ́pọ̀ sí ọba tó tẹ́rẹ̀ẹ́rẹ́ tó fojú ọ̀run ṣàṣọ̀kọ̀ra alágbádá iná téèyàn máa ń sábà wọ èèyàn lóko gbogbo ọpẹ́ mi pàtàkì fẹ́ lọ sọ́dọ̀ gbogbo àwọn neighbors mi tàjọ gbé fún àlèwà kámájà àwọn àti onílàmàjà ṣùgbọ́n ẹ̀ tó wá ṣe kókó ló ẹ̀ gbọ́ngbọ́n òun ni pásítọ̀ Túnbọ̀sí Ọ̀jẹ̀lábíọ́lá ń fún ọ ní àtẹ̀wọ́. ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ó lè má yé wa ohun tí mo gbìyànjú àti sọ ni pé mo lè sọ dájúdájú pé àwọn ni ọlọ́pẹ́ òní sọ díẹ̀díẹ̀ ni wọ́n fún mi ní orí ilẹ̀ yìí ní orí mi tí èèyàn ti sọ wípé gba owó sọ díẹ̀díẹ̀ máa kọ́ nínú ṣùgbọ́n láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ wọ́n ṣàti mọ̀ pé àwọn àtìlẹ́wò wọn pé tàbá encourage ẹ̀ bóun ló ti wá ṣe títí tó fi di pé ó dé ìgbà yìí lórí kan tó ń gbé mo ní wọn gẹ́gẹ́ bí bàbá tí wọ́n ní tí bàbá fún mi bá kú bàbá ló máa àwọn bàbá rẹ̀ wọ́n ní máa ṣe lọ síbẹ̀síbẹ̀ ewu dúdú mo á fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìṣe òní oṣooju ìyá mi àwọn tí ò bá mọ ilé fún mi máa parí àwọn rẹ̀ inú mi dùn wípé bàbá fún mi inú ẹ̀ dùn wípé ọmọ wọn ṣe dáadáa ní òkè ìwẹ̀ ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ Mr. Amok Adéọlá tún di wọn sí ara nípa ìwọlá ní àwòrán ni wọ́n dùn pé gbogbo kan báyìí nǹkan sí gbogbo ilé ìfi bẹ̀rẹ̀ báyìí lánìdò a ní 500 a ní 1 million àwọn ni wọ́n kàn ní báyìí ìgbà tó débì kan mo ní bàbá ó ti kà mí láyà wọn ní bo ní báyìí wọ́n rúfẹ́ wọ́n kàn ní fún olùpẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mi pàtàkì Mr. Yinka mọ̀kàdé kábódà àwọn náà ní àjẹpọ̀ tó bá máa ṣe wáyà bí báyìí á tó 1 million tó máa ṣe fún mi 300 lásán àkókò ìdúpẹ́ náà bàbá fama fún àmọ́ pé ó ti bẹ̀rẹ̀ kankan àdúrà ibi báyìí ọwọ́ wọn ló wà
wá dúpẹ́ lọ́wọ́ àwọn tá a wà lónìí àgbàlagbà àwọn ni wọ́n pè ní bàbá àwọn dúpẹ́ wọ́n á dúpẹ́ lọ́wọ́ mi sì ṣẹ̀dẹ̀ ládùú gbogbo bí wọ́n sanwó débi lò ẹ ti ẹ̀dá gbogbo ẹ̀wọ̀n tó wá rí ní àti ẹ̀wọ̀n bí tó dé ìwà àti wọ́n mi ẹ sọ pé fọ́mùlà mi táyọ̀ máa bọ̀nà mi tẹ̀ you understand bá a ṣe dáwọ́ náà àwọn ni wọ́n ti wú ọlọ́run tó lò gẹ́gẹ́ bí iṣẹ́ mọ̀ gbégbá mi ti dájú bá ní irọ́ àwọn àdìmọ̀dá jẹ́ àfi ẹjọ́ fún ọkọ̀ lọ yóò gbà á wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a wà ní pátápátá bìkọ́sẹ́ ẹ̀ bá fẹ́ràn ìdèbí àwọn sójà tí mo kó sẹ́ẹ̀ lọ́nà kì í ṣe wípé bóyá ẹ máa wọlé o wọ́n wà fún pé kí ló fẹ́ ṣe protection security purpose pé ó lè bàjá wọ́n á fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá wípé irú rẹ̀ báyìí ọlọ́run á ṣe jù kíṣì lélẹ̀ ló máa jẹ́ lọ́dọ̀ àṣẹ nǹkan tí jẹ́ nǹkan tá à ń pọ́n lé jọ yìí àṣẹ ọlọ́run máa ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn bó ṣe máa jẹ́ ìdúpẹ́ lọ́wọ́ pásítọ̀ nínú àwọn ilé bọ̀ wá bí báyìí lọ́sọ̀ mi jẹ́ kó ṣe ń ṣe báyìí kó sì ṣe kí wọ́n ṣe lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wà á gbà dúpẹ́ lọ́wọ́ ìyá ìyàwó mi ìgbà gbogbo ẹ lọ bóòní sọfọ́kọ̀ rẹ àwọn ọjọ́ mẹ́ta ní ẹ̀bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mi ò ní agbára wẹ́ ìyàwó mi náà ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ nígbà gbogbo kéèyàn tọ́jú ọmọ mẹ́rin ìgbà tí akọ̀dédé pè mí Táyọ̀ ó ti sú mi kò fẹ́ lọ vacation 3 weeks kó ló fẹ́ kó wọ́n sí ti ẹ̀mọ̀ jẹ́ kó tiẹ̀ wá fi kọ́ pé àwọn ilé èmi náà lọ fi ṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ láti ẹ̀tẹ̀ wípé ìgbà mi máa dé báyìí mo ti ní sùn tó rọ̀ àmì yẹn ga jù bẹ́ẹ̀ lọ. Gbọ́dọ̀ wẹ̀ wọ́n àdúgbò tí ọlọ́wọ́n jẹ́ ká pẹ́ fúnra. Àdàgbà àti wọ́n ká dàgbà tó bá ní lórí àwọn àmì Jésù ìṣòro wájú náà fún wa. Ṣé tẹ̀ wá o, pásítọ̀ yé fún mi, àbẹ̀ máa kí àwọn o. ẹ ṣe léde o lérú agbẹ́sọ̀rọ̀ nídàmú ọmọ yóò ní kàgbàgbà àgbò mi kò mọ́ wọn nílà lọ́jọ́ wọn ní parẹ́ bá yé o ṣé wọ́n á ṣojú yìí ẹ ṣe tọmọ Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.